Hello Mufasa, báwo ni bàbá mi ṣó? A kú dédé àkókò yìí. Ìròyìn ajá balẹ̀ yìí náà ló balẹ̀ ní ìkànnì Samfatis Radio TV, ìkànnì tẹ́tí mọ̀ bí ẹni mowó. Òní gangan ni ọjọ́ kìíní oṣù karùn-ún ọdún 2025 léyìí tó bọ́ sí ọjọ́ àlàmísì ọjọ́bọ̀. Gbogbo àkúrẹ́ ẹnìkọ̀ọ̀kan ló máa sùn wábọ̀ ibi afọkùnrin sí ibi àfọkùnrin sí orí máa dá wa lóhùn. Àánú Ọlọ́run mà ní fi ẹnì kankan wá sílẹ̀ o. Àní báyé fọwọ́ tì í bẹ́ẹ̀ àní bó ń ṣẹ́ṣe ogun ẹ lọ yẹ̀ wò nú àgbàrá ẹ̀jẹ̀ kẹ́ mọ̀ bí èèyàn yín ni kò ní tọ́ sí wa kò ní tọ́ sáwọn mọ̀lẹ́bí wa o. Àbídèmí Yusufu yín náà rí èmi lọ́mọ sọ̀kùlọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ nípò àlé ìlú ọmọ alété ìjọba ọmọ yán ọ̀bọ́kàrẹ́ yán agbára funfun ọkà abára mìnìjọ mìnìjọjọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wà ń kàn ní Samfatis pé dandan báyìí la fi máa gbé yín débẹ̀ tá à ní já yín bọ́lẹ̀ àníkájá yín bẹ́tà ká mọ̀ sọ́ di létà. Àtẹ̀sí yín létí àníjẹ́ tẹ̀tì ẹ̀bí torí tí ń la fi ìdí tí àpò tójú pọ̀nà kí tí ń má bàa dí sí gbogbo tí ń lọ gangan ni. Ó di ọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ eléyìí tí pé Ọlọ́run ṣàánú wọn ni olè tí wọlé jíni ní dúkìá jíni lówó jíni lẹ́rù tí èé sọ fún ni tí èé aláàtì ẹni àbí notification fún ẹni pé mọ̀ ń bọ̀ o. Ọ̀rọ̀ síbẹ̀sì òkòwò orí ẹ̀rọ ayélujára bí ajere tó pa àwọn ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn odi lẹ́kún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ní ìgbìmọ̀ EFCC wọ́n ti mú àwọn kan lẹ́yìn ìgbà tí wọ́n ní àwọn kan tó ń bẹ lókè òkun tí wọn ò tiẹ̀ sí Nàìjíríà yàtọ̀ sáwọn tí wọ́n kò. Wọ́n ní wọ́n ti kó àwọn bíi mẹ́jọ kan yàtọ̀ sáwọn mẹ́jọ yìí. Wọ́n ní àwọn kan tó ń bẹ àgàgà ẹnìkan lókè òkun o. Wọ́n ti declare náà wanted pé wọ́ ó lè wọ́ gangan ní jìbìtì wọ́ gangan lẹ́ni bì. Ǹjẹ́ kí lorúkọ ẹni ọ̀hún? Eliabita. Wọ́n ní Eliabita ni wọ́n ti declare pé kíni wanted. Ìgbìmọ̀ EFCC ni wọ́n sọ bẹ́ẹ̀. Wọ́n kẹ́fín fọ́nrán fídíò kan ibi tí wọ́n ti ní Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀ pàdé wọ́n fẹ́ kíra wọn. Wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀ ọba Ògúnwùsì Ọ̀jájá kejì ó dìde láti kí Aláàfin. Wọ́n ní nígbà tí ọba Aláàfin ìyẹn Akeem Abímbọ́lá Owóadé kínní tí bàbá ò dìde lórí àga láti kí Ọọ̀ni of Ifẹ̀ làwọn èèyàn ń pé ṣé lè yéé ṣe gàrú sí ṣe ìgbéraga láti wípé kíru Ọọ̀ni ọba ńlá ọba tí fọba jẹ kó dìde fẹ́ kí Aláàfin tẹ pé òun náà ò kéré ọba ńlá l'Aláàfin náà. Ọyẹ ẹjọ́ ṣàwùsè síra yín kẹ́ dìde ni. Ṣùgbọ́n fọ́nrán fídíò ọ̀hún ò fi hàn pé Aláàfin dìde o níbi tó ti gbé pé Ọọ̀ni nìkan ló dìde tó lè fẹ́ kí Owóadé yẹn Aláàfin tí Aláàfin dẹ̀ jókòó ní apá abẹ̀rẹ̀. Ìgbìmọ̀ FBI àti àwọn ìgbìmọ̀ míì kọ̀ọ̀kan wọ́n ti padà rìlíìsì ìwé rẹ́kọ̀dù ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí wípé bàbá ń gbé ọjà bàbá ń ta ọjà bàbá dẹ̀ ń ra ọjà. Irú ọjà wo ata ni àbẹ́po kì í mọ̀ ṣe bẹ́ẹ̀ egbòogi olóró. Wọ́n ní àwọn rẹ́kọ̀dù bàbá látẹ̀yìnwá wọn ni Tinubu fẹ́ràn kó máa ta ọjà ra ọjà gbé ọjà. A bá ń sọ̀rọ̀ nípa egbòogi olóró. Wọ́n ní ìgbìmọ̀ FBI àti àwọn ìgbìmọ̀ kọ̀ọ̀kan tí ń mójútó egbòogi olóró tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń takò tí wọ́n dẹ̀ mú ẹni tó bá wà ń díẹ̀. Wọ́n ti padà rìlíìsì rẹ́kọ̀dù Tinubu léyìí tí wọ́n ní ààrẹ bà nǹkan jẹ́ ààrẹ ò tún bà nǹkan jẹ́. Ẹ̀ ń wádìí àbí ẹ̀yin náà ẹ gbọ́ròyìn ọ̀hún kẹ́ẹ̀dẹ̀ tó fẹ́ ojú ara yín kà á dáadáa. Lápá sẹ́ńtà egan ebè ibẹ̀ yẹn. Ẹ jẹ́ mọ́ wí báyìí fún yín wípé ìròyìn ajá balẹ̀ ò dúró torí pé ìgbìmọ̀ sẹ̀ríà wọ́n ní ilé ẹjọ́ sẹ̀ríà àjálè jákò àti òkè òkun àti ilẹ̀ yìí lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní wọ́n mọ̀ ti yan olùdarí wọ́n ti yan olórí ní káfàtà ṣe mọ̀ wípé national president máa wà níbì kan bẹ́ẹ̀ àwọn branch chairman ó wà. Wọ́n ní wọ́n wá yan olórí kan káfàtà Sheikh Bashir Umar. Wọ́n lóun ni yóò máa jẹ́ sẹ̀ríà council president. Wọ́n ní kọ̀sọ́mọ náà tí ó jọsẹ̀ àfèyí tí ó bá fi wẹ̀. Wọ́n ní nígbà tí wọ́n wo òṣùwọ̀n Sheikh Bashir Umar wọ́n ní bàdó bàbá yìí strong gan o. Wọ́n ní Sheikh ni ó máa jẹ́ sẹ̀ríà council president tí pé ó múnádókun dáadáa. Ilé ẹjọ́ ti sọ fún àjọ EFCC pé mo rò pé mọ̀ tẹ̀ orí yín ò fapò borí yín bá fapò ni ẹ tìyàn mọ́lé nínú ìwé òfin lẹ́tọ́ àti tìyàn mọ́lé ní wákàtí 24 yẹn 24 hours torí pé ẹni tẹ́ ẹ tì mọ́lé Aishat Achimogo tẹ́ ẹ fẹ̀sùn pé ó ṣàwọn owó kan bákubàkú tẹ́ ẹ dẹ̀ declare wanted. Wọ́n ní ẹ ti gbé lẹ́yìn tẹ́ ẹ gbé
ilé ẹjọ́ ló yẹ kẹ́ ẹ taari ẹ̀ lọ taari ẹ̀ lọ ilé ẹjọ́ àkàtà yín lẹ tì í mọ́ ní wàrà ń ṣe sà wọ́n ní ilé ẹjọ́ ti pàṣẹ fún àjọ EFCC ẹ lọ túlẹ̀ o àìjẹ́ bẹ́ẹ̀ ẹ kan èdè àti àwọn áyán ẹ padà kàn nínú yọ̀ téèyàn bá dẹ̀ fi kàn nínú yọ̀ ẹ mọ̀ pé ó ti lakàtì ẹ ó ti fa kéèké nìyẹn. gómìnà ìpínlẹ̀ Akwa Ibom bàbá ti ní ẹ wò ó èmi náà ó kú òun ó lọ wọn ni ìbò lẹ ń lọ bàbá ẹ mọ́ ti lọ ayédùn ni èmi ò kú òun àmọ́ n ó kónú ẹgbẹ́ òṣèlú PDP èmi náà fẹ́ lọ sínú ẹgbẹ́ òṣèlú tí àwọn olóríire ń darapọ̀ mọ́ làwọn èèyàn ń pè ẹgbẹ́ òṣèlú wo lẹ̀ ń sọ gangan làáhàn mi báyìí bàtàkè bàbá ẹ mọ̀ fún wa ní oko dídí ẹ mọ̀ fún wa sàn ó ní ẹgbẹ́ òṣèlú APC ni èmi náà lọ bẹ̀ o torí pé ibi ayé kọjú síbà èmi gangan náà fẹ́ kọjú bẹ̀ nídìí èyí ẹ ṣàfẹ́rí òun nínú ẹgbẹ́ òṣèlú PDP gómìnà ìpínlẹ̀ Akwa Ibom ní dìklẹ̀ bẹ́ẹ̀ òun náà ń lọ torí pé ọ̀bọ̀rẹ̀fẹ̀rẹ̀ gómìnà ìpínlẹ̀ Delta náà ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn kí à ń tòun òun náà fẹ́ débẹ̀ kóun fojú òun wo ohun tí ń ṣẹlẹ̀ lápá ibi bẹ́ẹ̀. ẹ jẹ́ máa wí báyìí fún yín pé alájà balẹ̀ náà ní wọnú akíyẹmí ara yín àpò ọ̀gẹ̀nẹ̀ tí a kú gbogbo ẹ̀yìn kankankan wọn ni ìgbìmọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti sọ fún Peter Obi pé ó ní ìdí coalition láti tako àbí fi ìdí Bọ́lá Ahmed Tinubu janlẹ̀ ní ọdún 2027 o wọn ni nígbà tí ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nigeria Labour Congress tí wọ́n sọ bẹ́ẹ̀ fún Peter Obi pé gbogbo àwọn alára tí ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC fi wọ́n lé àwọn ajérò tí ń lọ fi wọ́n lé Ọ̀ràngún olè láti bá tún lọ ẹjẹ́ ó lọ orí tí ó jẹ́ kó bó wà ní aeroplane bó jẹ́ àwọn ẹyẹ ojú òfurufú wọn fàlà fún kò wọ́n dẹ̀ lẹ́ni aṣọ ẹ̀tẹ́ bá tọ́ sí bẹ́ẹ̀ ráṣọ yìí fún pẹ̀ẹ́ báyìí ní ọ̀yà mọ́ lára ò tó gbé níta kọmọ náà la kọmọ wọn ní sẹ́ fẹ́ gbọ́ ìdí èyí ní ìdí àti máa kóra àwọn kan pọ̀ àbí máa ṣe ní ibo Tinubu yẹpẹrẹ yẹpẹrẹ ikú asínì jẹ́ ó di 2027 Peter Obi mọ́ fọ́ bọ́ọ̀ bá fọ́ ó ti jojú ayé 44-4 máa lo 40 sọ̀pẹ́ 40 wọn ni ọ̀rọ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ ń sọ fún Peter Obi ènìyàn. ní Ìbàdàn ilé ẹjọ́ kan tó kalẹ̀ sílùú Ìbàdàn ti dá ẹjọ́ ẹ̀wọ̀n ọdún 63 63 years prison wọ́n mọ̀ ti dá fún ọmọkùnrin kan tẹ́ a mọ̀ sí Ọláníyàn Amos aláṣẹ àtolùdarí crime alert wọ́n ní aláṣẹ àtolùdarí crime alert eléyìí tí wọ́n ní ó kó àwọn owó kan mì tí wọ́n dẹ̀ ti gbé láti bí ọdún mélòó sẹ́yìn tí wọ́n ń dá ẹjọ́ ọ̀hún lọ́wọ́ ní finally wọ́n ti dá ẹjọ́ Amos Ọláníyàn wọ́n ní wọ Amos lọ lo ẹ̀wọ̀n 63 years ní wàràǹṣeṣà lórí jìbìtì tó lù ibẹ̀ làwọn èèyàn ti ń wò ó pé ẹ̀wọ̀n gbére náà lẹ́fún nígbà tí èèyàn ti tó iye ọmọ ọdún àbí ẹni tá à ń wò yóò ti máa wọ àtàlẹ́ 50+ sí ẹ̀dẹ̀ tún fún 63 nínú ọgbà ẹ̀wọ̀n kí ló kù ó túmọ̀ sí pé gbogbo òṣèmí ayé ìyókù kọ́ lọ́ mọ́ lò ó nínú àhámọ́ mọ́ bá ní ọmọ lu jìbìtì kọ́ ọmọ wúwo lè àtàrí rèé bí orí ẹja sáàkì tó fẹ́ oníjèbè tí ó lè ìwọ nìkan kọ́ ló nídìí owó ìwọ nìkan kọ́ ó lè ó dàbí pé àdúrà àwọn ọmọ Nàìjíríà gàgà nìbàdàn ti ń gbà o torí pé àwọn síbẹ̀sì náà bí wọn ó ṣe mú wọn sínkún tí wọn ó dájọ́ fún wọn rèé crime alert wọn ti gbé wọn ti dájọ́ fún ẹ̀wọ̀n rèé wọn ní ọlọmọ ọ̀ràn agbádá àti dànsíkì ẹ̀ kọ́ máa lo dáúlà yòókù nínú ọgbà àtúnrọ kọ́ lọ tún yàn bẹ́ẹ̀ tó wọ́n ní àwọn báǹkì ilé ìfowópamọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ti fowó kún SMS mẹ́sẹ̀gì tí bá ń wọlé sórí fóònù yìí tí báǹkì bá ti sẹ́ndì mẹ́sẹ̀gì pétọ̀ àkáǹtì yín o kíníkan kankan o you are welcome to kíníkan o wọ́n ní wọ́n ti increase owó ẹ̀ gbèsè ní fún ọ o àbá ti rí àláàtì lórí fóònù yẹn kí báǹkì mi lórí àláàtì mi ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀rin ń dín róbó òpònú tọmú bẹ̀rọ abunú ètò yóò òpònú ètà tẹ́ntì èmìrú ètè bólò wọ́n ní bí làákàyè bá ti sọnù lórí ẹ̀ báyìí láti wọlé táwọn ń dunnú pé láì ṣe àláàtì owó àwọn báǹkì mi ni àwọn GT ni àwọn First Bank ni UBA ni Access náà tí ẹ ń ta lọ́nu yẹn pàù ó ní pàù ó ní pé pàù má sọ pé pàù ni kó o sọ ní owó rẹ ní lọ́wọ́ bá ṣe ń sẹ́ndì mẹ́sẹ̀gì báyìí ni wọ́n tó ń dá gbèsè sí ọlọ́run kódà wọ́n ti increase ẹ̀ gbọ́
àwọn sẹlíbírìtì tó ti lọ tó ti rógo wàhálà nítorí pé wọ́n náwó lójú agbo wọ́n ti lọ bíi méje sí mélòó ó yẹ ń kà á fún yín àmọ́ ààyè òsì inú wọn láti rí money Bobrisky Cubana Chief Priest Terry Apala bẹ́ẹ̀ 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 tó jẹ́ wípé wọ́n ti rí wàhálà léṣù pé à ń náwó lójú agbo. tó ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ìjọba àpapọ̀ ti declare ọjọ́ àlàmísì òní gangan fún public holiday. wọ́n ní lónìí kò ní fẹ́ẹ̀ sí iléèwé ọmọ kankan lọ iléèwé torí pé òní ni àyájọ́ ọjọ́ òṣìṣẹ́ workers day ni wọ́n pè. wọ́n ní ìjọba àpapọ̀ ní ẹ̀yin òṣìṣẹ́ ẹ̀yin náà lọ ra ẹran ẹra ẹja ẹni tí ò bá lówó yẹn kó ṣe ẹ̀fọ́ kó rò ó ẹ wá tẹ ẹ̀bà sí ẹ jókòó ńlé yín kẹ́ ẹ máa fi àtàlù ẹ̀bà kẹ́ ẹ máa gbé sẹ́nu lápá ibi bẹ́ẹ̀. wọ́n ti fi ìmọ̀ nílẹ̀ ògbóǹtarìgì gbajúgbajà lórílẹ̀‐èdè ilé tí àwọn ìgbìmọ̀ EFCC gbé pé ń ná owó ń ṣòwò ń ṣe rádaràda lójú agbo wọ́n ti padà fi ìmọ̀ nílẹ̀. bàbá sọ̀rọ̀ bàbá ní everywhere good no tension ẹ calm down ẹ má máa panic pé wọ́n ti gbé ìmọ̀ ni wọ́n kàn gbé òun ni òun àti wọ́n jọ negotiate ni kò sí wàhálà lápá ibi bẹ́ẹ̀. tó ẹjẹ́ tó máa sọ báyìí fún yín pé ògbóǹtarìgì òṣèré orí móhùnmáwòrán kan rí Angela Okori ó ti sọ̀rọ̀ lórí ìdí tó lọ ṣe wọ́n ní ìbàdí ilé eléyìí wọ́n ti ìdí náà ń ṣe báyìí ìdí ike ìdí irin àti ìdí áyọ̀nù náà ń ṣe kí báyìí oníṣẹ́ irin tóun fi ṣe ìdí ó ní àwọn èèyàn ti wáìnì òun gan o wọ́n ti wáìnì òun wọ́n wáìnì òun ni pé ìwọ tó nídìí lòun náà ya kówó tóun bá ní ọ̀yá ìdí yá ìdí arẹrẹ ìdí ni o ìdí obì ìdí ni ìdí òṣè ìdí náà ni ìdíkùdí náà ń kọ́ wọ́n tó ní ìdí ẹgbọ́ sódì lòun náà ìdí ni o ìdí ni. ìròyìn ajá ọ̀balẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Samfatis ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó ẹ wò ó bá a bá ní ká wo dídùn ẹ̀fọ̀n á mọ̀ fọ́ra dé gùn béèyàn bá ní kéèyàn wo béjò ṣe gùn sí ilé láti nábọ̀ o torí pé kó dùn kó pọ̀ kó pẹ́ Ọlọ́run ní fún ni ẹ jẹ́ ń sẹ́nu mi níbi síbí bíbí kí n ṣe kó ké fún ti òní ọba tó dọ̀la ẹ láǹfààní àti pàdé ọmọ yín ọ̀rẹ́ yín yín àbúrò yín Abídèmí Yusufu náà ni o torí pé ẹ ti mọ̀ mí ò dún ní mímú ṣàìmọ̀ fólókò ẹni àmọ̀ lọ́sàn ìtàn ojú ẹ̀ ní alẹ́ wọ́n jà yín bẹ́tà wọn ò ní sọ di létà kí n gbé yín débẹ̀ kí n má jà yín bọ́lẹ̀ àní tẹ̀sí ilé tí mẹ́jì ọ́ tẹ̀tì ebi torí tí mo fi fi ìdí ti àgbójú gbọ́nà kí tí má bàa dísí gbogbo tí ń lọ sẹ́wàá lẹ́ẹ̀mọ̀ ṣé mo ti kéré báwọn náà ń kú kéré kọ́lọ́hún ọ̀sàánú ni ẹni ọ̀mọ́ni ní fi ní ṣeré ẹni mọ́ ní òkú ni àmẹ́ni tí ọ̀mọ́ni ní ṣe kíni ìní ń sòwò fi àyà pàdé ẹni ẹ mọ̀ fíìmù ẹ máa bọ̀. ẹ jẹ́ n sọ fún yín báyìí wípé lórí YouTube ẹ kàn bá ń lọ bẹ tẹ Samfatis Radio tẹ bá ti tẹ Samfatis Radio TV ẹgbẹ́ wọlé subscribe like share comment ẹ jájọ rò pẹ̀lẹ́pọ̀ lápá sẹ́ńtà bẹ̀ máa já. Ajia aláṣẹ àtolùdarí Samfatis Radio TV tí ń bẹ ní UK ẹ já sí dáadáa nínú ayé ó dàbọ̀ gàgà.